Èké hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé níbi gbogbo tí ẹ ti ń wò wá, mo kí wa kú òwúrọ̀. Lórúkọ Jésù Kristi Olùgbàlà yóò máa dára fún wa. Ó di dandan kó dára fún wa torí pé a jẹ́ ti Olúwa. Mo tún sọ lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run, a gbé ọ̀gá, a sọ wípé o ṣé, gba ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wá. A béèrè fún ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ wa, sọ wá di mímọ́. À ń lọ ní ọ̀rọ̀ rẹ Jésù, bá wa sọ̀rọ̀, fi ọ̀rọ̀ rẹ yé wa, jẹ́ kó sọ wá dá lábùkún fún wa àti ní gbogbo ká jẹ́ tirẹ̀ tó ta gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ní ìtẹ̀síwájú àkòrí gbòòrò tá à ń bá lọ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tó ń sọ nípa ẹ̀mí mímọ́. Léní yìí á sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́ bí ó ti ń kó ara yín ní ti ìdájọ́. Ẹ̀mí mímọ́ bó ti ń kó ara yín ní ti ìdájọ́. Dádì mi àti mọ́mì mi, ẹ̀yin ará mi nínú Olúwa, ẹ jẹ́ ti ní ẹ̀mí mímọ́ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ṣe pàtàkì nírú àkókò bí èyí torí wípé láìsí ẹ̀mí mímọ́ Ọlọ́run òfo ni ènìyàn. Láìsí ẹ̀mí mímọ́ Ọlọ́run asán ni ènìyàn. Láìsí ẹ̀mí mímọ́ Ọlọ́run kò sí àṣeyọrí kankan fún ènìyàn. Bíbélì wípé ní yíyà ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ̀yin kò lè ṣe àṣeyọrí sí rere kan. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ̀mí mímọ́ pọn dandan fún ọ. Jásáré wo bí ó ti ń kó ara yín ní ti ìdájọ́. Jásáré wo ìwé Epísítélì Jòhánù yẹn, orí ìkẹrìndínlógún. Ìwé Epísítélì Jòhánù orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkọkànlá. Epísítélì ti Jòhánù orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkọkànlá. Ṣùgbọ́n nítorí àkókò wa máa ka ẹsẹ̀ ìkọkànlá yẹn. Ẹ̀yin ènìyàn mi, tẹ́ bá ṣe ń gbọ́ mi, ẹ lè kà á láti ẹsẹ̀ ìkeje yẹn sí ìkọkànlá kó lè yé wa dáradára. Ẹsẹ̀ ìkọkànlá yẹn sọ pé ní ti ìdájọ́, nítorí tí a ti ṣe ìdájọ́ aládé ayé yìí. Ní ti ìdájọ́ torí pé a ti ṣe ìdájọ́ aládé ayé yìí. Ẹ má jẹ́ ká gbàgbé pé Jésù Kristi ló ń sọ̀rọ̀ níbí nígbà tó ń tọ́rọ máa sọ̀rọ̀ ìdágbére fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nípa pé ó pọn dandan kó òun lọ torí pé tóun ò bá lọ kò ní sí olùtùnú. Jésù Kristi Olùgbàlà ti lọ. Ó kù àwa nìkan sí ayé. Mo á fẹ́ béèrè lọ́wọ́ rẹ, ìwọ náà béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ o ní olùtùnú? Ǹjẹ́ o rí ẹni tó ń tù ọ́ nínú nírú àkókò bí èyí? Ǹjẹ́ o ní ẹni tí ó ń fi ìyè fún ọ nírú àkókò bí èyí? Olùtùnú náà ni ẹ̀mí mímọ́. Òun ló ń kó ara yín ní ti ìdájọ́ torí pé a ti dá ọmọ aládé ayé yìí lẹ́jọ́. Ó ń sọ fún wa kí ni iṣẹ́ ẹ̀ nípa tí kó wa ní ti ìdájọ́ ni wípé níwọ̀n ìgbà tí Jésù Kristi Olùgbàlà ti kú, Jésù Kristi ti gbé ikú mi ní ìṣẹ́gun. Ó ti ṣẹ́gun èṣù, ó ti ṣẹ́gun ẹ̀ṣẹ̀, ó ti ṣẹ́gun agbára òkùnkùn gbogbo. Ó ti ṣẹ́gun ìdájọ́ kí ìdájọ́ ta lè fẹ́ gbé dìde sí ọ. Ǹjẹ́ o ti wá ní ẹ̀mí mímọ́ yìí? Gba ẹ̀mí mímọ́ yìí kó bá lè ṣàṣeyọrí nírú àkókò bí èyí. Mo gbàdúrà lórúkọ Jésù, gba ẹ̀mí mímọ́. Àmín.